ìrínisí ni sọni lọ́jọ́ o bàbá tẹ̀yìn la ṣe kò ní bàbá tẹ̀yìn la ṣe kò ní òye ìrínisí ni sọni lọ́jọ́ o bàbá tẹ̀yìn la ṣe kò ní ẹni tá ti mọ̀ ní ọ̀sán akéde náà wojú ẹ̀ bódòrú dáyàrí Adéwálé àrí wípé ó ń ṣọ́ dáadáa kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló ń ṣẹlẹ̀ gangan mi ò mọ̀ ọ̀rọ̀ tó bá jẹnu lọ ojú la fi ń wò ọ̀rọ̀ tó bá jọjú lọ àlọ́bà ètè la fi ń wò àní kí ló ṣẹlẹ̀ gangan wà ó ṣe ní ní kàyéfì o kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ gangan mi ò mọ̀ o ìrínisí ni sọni lọ́jọ́ o bàbá tẹ̀yìn la ṣe kò ní bàbá tẹ̀yìn la ṣe kò ní. Ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ gàgàrà ó tóbi lọ́ba ọ̀rọ̀ rẹ dàbí nǹkan àtọ́bàjáyé kò séhun kankan tì rí aláṣẹ láyé kò séhun kankan tì rí aláṣẹ lọ́rùn gan lọ́jọ́. Ẹ káàbọ̀ mà. Rama aláṣẹ lọ́rùn gan lọ́gá ògo. Wọ́n ní kẹ́ lọ máa dáná lọ. Ẹ Rama. Ẹ nídìí dírẹ́fà mọ́ rárá ẹ ti mọ̀ wà ló bá tán ló bá tó bá. Ẹ káàbọ̀ ẹ Rama àlàáfíà ni ẹ Rama wọ́n ti ń dáná wà. Eléwo ló ń mo ti ń bọ̀ o. Ọ̀gá. Yeah. 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 Ẹ káàbọ̀ sà. Paul, Ẹ sà. how are you? Àdúgbò fọlọ́run sà.
Home sweet home. My darling! Good to see you. Good to see you. I miss you like crazy. But you want me to you. Good to see you. Good to see you too. I missed you. I missed you too. Oh, you've been gone for like a couple of months now. It's been work. But it's okay now. Everything is done. Everything is okay. Adúpẹ́. Now look over there. Okay. Trust you. I trust you. Hey, you know what? Let me go in, freshen up, then come back and eat your food. Yeah, sure. Yeah, come on, let's go. Why not? For me, it's too there. It's a little. Just stir. Thank you. This is delicious. Thank you, honey. What's up, boy? What can say gbogbo ẹ ni? Èmi tí mo mọ̀ pé like eba mo tún tẹ̀bà. Ẹ wá, ẹ̀yin jú mi ńkọ́. Ẹ̀yin jú ẹ ló ń béèrè. Ẹ káàbọ̀ ọ̀gá. How are you? I'm fine, sir. Sálàfíà. Adúpẹ́. Ẹ̀yin jú ẹ. Ẹ̀yin jú ẹ tó mọ̀ wípé a ti wà nínú ilé pẹ̀lú kòríkòsùn. Tí wọ́n jọ lè má ríra wọn. Kòríkòsùn? Yes. Jẹ́ ọlọ́mọ mi dẹni tó ní kòríkòsùn tó ń gbé wọlé tó wá jẹ́ pé yàrá náà ti jọ máa sọ̀rọ̀. Ṣé wọ́n fi fóònù mo sọ? Oh! Ìjọ́ náà lọ tó ti yá gbàgbé. Ẹni tẹ́gbó tó bá ti mú fóònù dání, bóyá àní mo lè pínlẹ̀ mẹ́rin kó má gbọ́. She's always on phone now. Ó jẹ́ ti wá worse. Desola ńkọ́ ṣé kò mọ̀ pé dáàdi òun ti dé ni ṣé kò yẹ kó wá kí mi. Desola? Fẹ́mi. Desola náà ló wá pè ló fi dà lálẹ́ gàràgà. Desola tó yẹ pé ńgbà tá ṣe breakfast tán láàárọ̀. Á pè kó tó dá wa lóhùn. Ó tún dáhùn náà tán kò jọ bí ìgbà tó yẹ pé ó ń sùn nídìí oúnjẹ. Mi ò rò pé oúnjẹ yẹn gan tó bóyá bí 2-3 minutes ó kàn fọwọ́ gun gọ́nàgọ́nà ó tún wọlé lọ ó tún lọ sùn náà. Òun àtorún lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kọ́lọ́n kó ṣàánú mi. Bí a ti bàbá arógùn tó lè lò kó tó sùn parẹ́. Ó máa sùn ni. Gbogbo yàrá ẹ̀ ń sùn lọ́wọ́ ni. Ṣé pé Desola wà nulẹ̀ yìí? Ó wà nulẹ̀ tó ń sùn. Tí èmi bá ti jẹun tán bí báyìí sí, lọ sórí bẹ́ẹ̀ kan lọ relax ni. Gẹ́gẹ́ bá mi sọ fún Adéwálé, àwọn ẹrù tán kó wọlé yẹn, kó bá mi sọ tán out, okay? Èèyàn mà ní lè ṣe. Why? Adéwálé ṣùgbọ́n tó bá ti ń kàwé, kò like distractions rárá. And I'm sure he's studying for his exams. So, má jẹ́ ká disturb ẹ̀. Máa sọ fún Sarah pé kó sort everything out. Okay. So tí gbogbo ọba dẹ̀ ti ṣe tán tí ọ̀nà bá ti relax tán wọ́n wá yọjú sí bàbá wọn. Better. Àwa ṣe tiwa lọ́wọ́. Àbí o. But for now èmi gan fẹ́ relax lórí ẹ̀. No problem. Gbalaja. I am waiting.
that is sweeter than sweet. That was beautiful. I enjoyed it, you know. We shall come. I enjoyed every bit of it. Every muscle. You will enjoy. Oh my God. Inú ilé náà. Oh my God. Gan, ṣáàtì ẹ̀ ò dàbí kí wọ́n láti ta o. Inú ló rò pé Inú ilé wọn àti ilé. Àwọn ẹ̀rọ ọmọ yòókù ti ẹ̀dá. Ó wà nílé sà. Inú ilé kẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Inú ilé. Wait. I don't even understand where the gun is coming from. Very careful. Ẹ pẹ̀lẹ́ sà, Ọlọ́run ò ní ṣe ikú yìí ní àkúfà fún ìdílé yìí. Ẹ pẹ̀lẹ́, ẹ kú àtẹ̀mọ́ra sà. Sà, ìwádìí wa fi yé wa wípé fúnrara olóògbé yìí ló ṣekú pa ara ẹ̀, léyìí tó ṣàwà ní kàyéfì. And since then, the question on our lips has been, why would a young man with a promising future terminate his life? Thank you. Thank you so very much. Inú mi dùn pé bí mi ṣe ronú lẹ́yìn náà ronú yẹn. Ẹ̀yin àgbàlẹ̀lẹ̀ ní pé olè oníjàgbá kó má ṣe lójú fèrè. Sà, ǹjẹ́ ó ní nǹkan kan tí ẹ mọ̀ nípa olóògbé tó máa ń ṣe tí ó lè fa jàǹbá fún bí èyí tó ṣẹlẹ̀ yìí? Ọ́físà, ẹ má jẹ́ ká fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ. Mo mọ bí tí bàtà ti ń ta mí lẹ́sẹ̀. Oh yes. Àwọn tá a jọ ń ṣe business ni. Àwọn tí mo bá dòwò pọ̀ ni wọ́n wò pé ibo la lè gbà láti mú ọkùnrin yìí láti dọ ojú ẹ̀ bolẹ̀ ká dọwọ́ ẹ̀ bolẹ̀ kó má gbérí mọ́. Wọn ò wá rí. Wọ́n wá wò pé ẹ jẹ́ ká ti bí ọmọ mu. Ṣé fẹ́ gbọ́? Àwọn náà pa mí lọ́mọ. Ṣé rí mo understand gbogbo nǹkan tẹ́ sọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Gbogbo ibi tẹ́ ẹ mẹ́nu bà àti tẹ́ sọ dé gbogbo ẹ̀ pátápátá ló yé mi. Bọ̀ kíní kan ló ń ṣe èmi ní kàyéfì. Ẹ jọ̀ọ́, láti ìgbà wo ni Adéwálé ti ràbọ̀n sílé tó fi ṣẹlẹ̀ ń jàǹbá yìí? Ṣé bá ọmọ Yorùbá ló pe rẹ̀? Ayé ló fi ń ṣeré. Ayé tamọ̀ tí iye tí ń ké yéèyé. Ayé lè di ẹ lọ́wọ́ di ẹ lẹ́sẹ̀ láì lókun. Ayé lè ti bí atẹ́gùn fi bọn ránṣẹ́ sí ẹ kó fi para ẹ̀. Adéwálé, ìbọn. Adéwálé ò lè rí bọn kó máa gbọ̀n. Ó ní fóbíà fún bọn. Kí ló ń ṣe? Ok, kí ló fẹ́ sọ fún òṣèré ẹ̀sìn? Ṣé àwọn ọlọ́pàá wà yìí nǹkan tá a máa ń sọ fún? Kí ló ń ṣe? Sí. No, relax, kò lè yín. Kí ló ṣe tó nàbọ̀n sí wa bẹ́ẹ̀? Yóò tó wa mọ́tò báyẹn. Bọ̀ báwo mo ṣe wa mọ́tò Mo tó wa mọ́tò zigzag, ṣé criminal ni ẹ ni? ẹ rí pé bíbẹ̀ gallop wà bẹ́ẹ̀. Hello. Sorry sir. Mr. President, mo fèsì yìí. Bẹ́ẹ̀ ni. Ọmọ mi rí. Ẹ̀yin kọ́ ni president PCRC. Yes. Ṣé bọ́n ṣe ní kó máa nàbọ̀n nìyẹn? That now, I mean,
ọmọdé ó lè jẹ́ kọ́mọdé panic tàbóbìnrin tàbọ́kùnrin pàápàá tí ọkùnrin àgbàlagbà tí yóò bá láyà. Ẹ má bínú sir. ọmọ wọn ò ní kẹ́ máa ṣe bọ́ yẹn bẹ́ẹ̀ yẹn lórí sí àwọn èèyàn náà. I'll make sure I report you to your boss. Ẹ má bínú sir. Boy, move. Ọmọ, let's go jàre. Okay, sir. Kí ló wá ń ṣe ìwọ tó fẹ́ fò bọ́lẹ̀? He was gonna shoot. No, kò tó bẹ́ẹ̀ láti shoot now. Ha! So tó bá rí ìbọn àwọn máa gbọ̀n báyìí. I can't stand. Me tiẹ̀ hate kí n máa rí. I can't stand. Okay, just Irú pè mí náà o. bẹ́ẹ̀ kò lè yín náà, kò lè yín ọ̀run. Kò ṣe nígbà tí ò ń ṣe shoot aside. Ẹni tó yẹ pé tipátipá ló fi ń jẹ gúgúrú ọwọ́ kan. Tẹ̀wá ni kó gbìyànjú kó fọ́ òkúta jẹ. Ọlọ́pàá, ayé ló sọ gbádọ̀gùn. Ìgbà kan ògùn ló kó rárá. Ẹ ní láti mọ́kàn o. Because gbogbo àlàyé tẹ́ bá ṣe fún wa nípa àkíyèsí tẹ́ ṣe lórí ikú olóògbé ó ní ipa púpọ̀ láti kó lórí investigation wa. Ẹ jọ̀ọ́ ẹ ṣaragírí. Adewale is my very good elder brother and friend. Adewale ò kí ń báyàn jà, kò dẹ̀ kí ń bínú. It made me realize that a friend that will never leave is what you become. Ẹ̀gbọ́n mi ló jẹ́ kí n mọ̀ pàtàkì ìwé kíkà. It doesn't just lead, it leads by example. Imagine you're sleeping at this time. Bobo. Wake. Up. Mommy, why now? It's late now. I know it's late. Nights are meant for sleep, but trust me, people who wants to be great, who wants to be extraordinary in life, they don't sleep at night. They read, work hard to achieve their goals. Ṣofẹ́gbọ́, ẹni tó bá fẹ́ ṣoríire láyé, ẹni tó bá fẹ́ sùn kò gbọ́dọ̀ sùn. Ìwọ tó bá dẹ̀ fẹ́ ṣoríire, o ní láti sinmi eré ní ṣíṣe. So get up and let's read together. But kò sí exam now. I'll do so when exam is forthcoming. Did you just say that? Yes, no. Oh, okay. Get another lesson tonight. People who wants to be great in life, they don't read to pass exams alone. They read, they study to achieve their set goals in life. So, like I'm saying, you know, like this one now. Uga, any relo. I found it, sir. Igbó lélẹ̀ sá. Igbó. Nínú ilé mi. Mo sọ fún yín. Àwọn tó ń bá mi fa ọ̀mú kékeré sẹ̀, mi ò sọ fún yín. You see, ọ̀mú kékeré. Chief. Yes. Inú mi ò bá dùn sá tí ẹ bá jẹ́ kí a máa wo ọ̀rọ̀ yìí láti áńgù kan ṣoṣo. Bẹ́ẹ̀ni, tó bá jẹ́ lóòótọ́ sá lẹ fẹ́ kí a ṣe ìwádìí ikú tó pa olóògbé yìí. Èmi ò bá ní kẹ́ jẹ́ kí a ṣe ìwádìí wa láì ní fi nǹkan kan sílẹ̀. Not in this case, officer. Tí ẹ bá ń wá ìtàn ajá, tí ẹ ò rí, kò kí ń ṣe lè mọ́mù ló yẹ kẹ́ wá wá.
tí a bá wá ríro tán ajá bẹ́ẹ̀ nílé lè mọ́mọ́ á jẹ́ wípé ó ní ọwọ́ kan àbòsí nínú ni. I know my brother too well. He hates smokers with passion. He doesn't keep friends with them. Not to talk of being a smoker. Ní àǹfààní nǹkan tí à ń fowó rà tó jẹ́ pé ìpalára ló ṣe fún wa. Mo kó dàbí ìgbà tí olówó báyìí tó fi ọwọ́ rẹ̀ tó fowó ra kú ni. Mo dáràn. Ṣorí o, àìkú fánlẹ̀ o, ó ní fátíṣẹ́ ni. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí tó ń ṣe? Tó bá yá wá ní kán dáwó fún wọn pé bóyá ní cancer of the lungs àbí nǹkan kan. Nígbà tó jẹ́ pé òun fúnra rẹ̀ ló fi ọwọ́ ara ẹ̀ fà ó ti fa jákujáku lóríṣiríṣi á wá di wàhálà sínú ara ẹ̀. Ṣàngó làmọ̀ tó ń yọná lẹ́nu. Ṣíṣà gan àwọn tó ń fa ṣíṣà ń sìn gan wo títí wọn ó ju ti God of Thunder lọ. Really? Nínú yìí. I can't òun gbóná ó tún fa gbígbóná sínú á wá di gbogbogbò náà. Really? Ga o. Ọ̀gá o, oyin ń sẹ́, ìkàmùdù ń sẹ́, ojú olóko rẹ̀ kòǹgbàkòǹgbà. At this point, sir, ó dàbí pé ibi tí a máa dáwọ́ ìwádìí wa dúró sí nínú ilé yìí ni. Ṣùgbọ́n ká tó máa lọ, one more question, sir. Go ahead. Ǹjẹ́ ẹnì kankan tó wà tí ó jẹ́ ẹni tó súnmọ́ olóògbé yìí tí kò dẹ̀ kí n ṣara ẹbí? Rebecca. Ẹ jọ̀ọ́, ta ni Rebecca? Àti pé báwo ló ṣe jẹ́ sí Adéwálé? I'm his girlfriend. I met Adewale in my first year in school. Báwo lẹ ṣe pàdé àti pé ibo lẹ ti pàdé gan? Ibi tá ti pàdé. Bèrè bí àwàdà bójúmọ́ ṣe mọ́ nífẹ̀ẹ́ àwa méjèèjì ń gbèrò sí. In fact, my relationship with Adewale is a kind I've ever wanted. Well, thank you so much for that piece of information. Mo dẹ̀ gbàládùra pé Ọlọ́run járí kò jíjì mọ́. I'm sorry, one more question. Ìjẹ́ ìgbà kankan wà tí gbólóhùn asọ̀ wáyé láàrin ìwọ àti Adéwálé? Ó tì o, kò sí ohun tó jọ rárá. Adéwálé tẹ̀ ń wò yẹn, ọmọ dáadáa ni. Ọmọ tí wọ́n bí ń léèrè tó tún túnra ẹ̀ bí ni. Ọmọ téèyàn ń gbàdúrà wípé kó jẹ́ òun lòun bí, bẹ́ẹ̀ ni irú Adéwálé jẹ́. Adéwálé tó máa wò sùsù wípé ẹni yìí fẹ́ ṣe mí ní jàǹbá, á dẹ̀ tún máa kí. Ṣé ẹ ló wá lè ṣe àfẹ́sọ́nà ẹ̀ ní jàǹbá? Ó ti o. Wọ́n dáadáa ni. The Adewale I knew, he cannot keep a fly. Adewale, k'Ọlọ́run bá mi tẹ́ sáfẹ́fẹ́ rẹ̀. Rebecca, ṣé màá rú ẹ pé kò fi ọ̀rọ̀ ẹ mọ́ lọ́hùn? Ṣùgbọ́n. Rebecca. Ǹjẹ́ Adéwálé ní ọ̀rẹ́ ọkùnrin kankan? Bẹ́ẹ̀ ni ó ní. Ṣùgbọ́n ó kàn jẹ́ pé mi mọ̀ kankan nípa ọ̀rẹ́ ẹ̀. Mo kàn mọ̀ wípé gbogbo ìgbà tá bá jọ wà papọ̀ kò lè ṣe kó má receive call ọ̀rẹ́ yẹn. Nǹkan tí mo mọ̀ ojú bẹ́ẹ̀ náà lọ. Kí ni orúkọ ẹ̀ àti pé ibo ló ń gbé? His name is Adele Lucas, and I think he studied political science, something like that, sha. Mi mọ̀ ojú bẹ́ẹ̀ náà lọ. Thank you very much once again. I really appreciate cooperation.
I'ma get back to him with time. Me? She gone. Boy, now this is the top. What a big call. You have big phone. It's mobile phone, not landline. But it's been so far anyhow. Hello, bolo gbé phone ẹ láti ẹ̀kan náà. Kí ló máa ń ṣe ẹ́ báyìí? Ká lè gbà wá máa pariwo mi pé mo kì í gbé call mi. Kí ló máa ń ṣe ẹ́? Oh, bàbá, mo ń sùn lọ́wọ́ jáde ní ohun tí kò disturb mi. Mo sábà ń pè mọ́ sí fàájì lánàá. Fàájì àná ẹ̀dẹ̀ ni ó kọjá bẹ́ẹ̀. You slept. Fine. Ọlọ́run á fún ẹ lórun yẹn sùn dáadáa o. Èmi ń lọ school ṣá. Ẹ lọ school? Ẹ gbọ́dọ̀ ṣe school. Class rep ló pè mí ó ní Dr. Peleyeju ó ti fix test. Kí ló sọ? Èmi gan ṣe rí nìyẹn o, ó yà mí lẹ́nu gan because èmi mọ nǹkan tó ń gbọ́ rí máa yẹn. Ló máa ń ṣe lecturer ìmọ̀ sóò nìkan ló wà nínú school ní tó gbéṣẹ́ gbà ẹ̀. Èwo ni pé test tún wà emergency test kí ni tún gbọ́n gbélé náà kí ni tún gbọ́n gbélé báyìí. Ǹjẹ́ ti wà ókè mo ṣe wá tó pé wọ́n yí wà lójú mímí mọ́. Ó gbé sórí o, ó gbé sórí, ó gbé séjìká, ó gbé sí gbogbo ara. Má yẹn ti ya wèrè. Kí la fẹ́ ṣe kí la fẹ́ ṣe é sí báyìí kí ló fẹ́ ṣe? Na movement o, ọmọ, I don set, I dey go school now. You dey go class? Why you dey do like this now? You know wetin go happen? Okay, wait for make I run later dey through make I baff. So make we do it together. Dúró kí ni? I don't fit. I don't fit o. I don wait now. I don call you like 5 times, no pick your call. Wait now, make we go together now. I no go waste time, make I just baff. Pé Mr. Calm lorúkọ mi. Agba gbé ẹ bọ̀ school. Èmi mọ ẹ lọ ṣayé. Láì kórè ẹ ti yí. Hello. Kí wọ́n ṣe bọ̀bọ̀ yìí náà? Wèrè gan ni lecturer yìí ṣàbọ̀ lè máa sọ pé test kan wà. Kí ni tí mo gbélé gan? Kí ló fẹ́ ṣe báyìí o? Hello, young one. Hi. Are you Adele Lucas? Wale is my very good friend. Kì í ṣe èèyàn tó máa ń mégùn pẹ̀lú èèyàn rárá. But ìtàn bẹ́ẹ̀ mi pẹ̀lú ẹ̀ ṣe di ọ̀rẹ́, ó sì máa ń ṣe mí gangan ní kàyéfì. Ní ọjọ́ kan, mo lọ wo girlfriend mi ní ilé. Wọ́n ti parí lecture. Ó ní láti dúró dè. Ìjẹ́ ìpààyàn ti pọ̀ jù. Kí ló dé? Àlélé tó ń sẹ́yìn. Kí ló kàn yín? Hey. Hi, baby. Hi. Hey. How you doing? Fine. All right. Lọ ṣílẹ̀kùn jọ. Yeah. Okay. So. Later ni mo mọ̀ pé ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n. Ìsúnmọ́ ni lámọ̀ ṣe ẹni. Ọ̀hún ti gbà tí mo tó súnmọ́ Wálé ni mo tó mọ̀ pé onígbáná ni. What going on?
Loco, my main man, my party for life. Gbàkójẹ́. Ìwọ náà gba díẹ̀ ń bẹ. Gbàkójẹ́. ṣùgbọ́n mo sọ fún àbúrò ẹ̀ tó jẹ́ kẹfẹ́ mi. Èmi àti Wálé a jọ máa ń jáde láti lọ ṣe fàájì torí onífàájì bíi tèmi ni. Nǹkan tí mo mọ̀ pa Wálé ni tí ò sí anybody tó mọ̀ pé. Wow. You have really do us a favor with this revolution. Bí ìgbà wo ni wà tí Wálé ti ríra gbẹ̀yìn àbí tẹ́ sọ̀rọ̀ gbẹ̀yìn? Ó ti tó ọjọ́ mẹ́ta. Èmi àti Wálé ní ìṣù kékeré kan lórí ọ̀rọ̀ girlfriend ẹ̀ tó ń gbé kiri. Ìyẹn máa ń fọ̀ọ̀sẹ̀ pé káwọn lọ sí fíjìn. Èmi dẹ̀ ní onífàájì lèmi, onífàájì àti onífíjìn wọn lè jọ sí papọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Girlfriend ẹ̀ ń gọ̀? Ó wà, ó rẹ̀ díẹ̀ ni, ju tọ́jọ́ mẹ́ta ó rẹ̀ díẹ̀. Well, Adewale is dead. Kí lẹ sọ? Exactly what you heard. Adewale para ẹ̀. Adewale ti kú. Bẹ́ẹ̀ni. Why? Oh my God! Wálé ti kú? Báwo Wálé ṣe máa para ẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Lọ́wọ́ bọ́bọ́ yìí para ẹ̀. It's okay, young man. The deed has been done. Nǹkan tó dẹ̀ fa ìwádìí wa nìyẹn. A kàn fẹ́ mọ nǹkan tó lè fà á tó fi máa gbẹ̀mí ara ẹ̀. Young man, níbo ló tẹ̀lé wa? Tòsí bíbá yín ni. Richard, cocaine. Tí wọ́n bá ń ṣe àdúrà kó bá àdàbà bọ́lá má jẹ́ kárí wàláì tàláì tí ló yẹ kí ẹ máa ṣe àmì ní mẹ́sàn-án mẹ́wàá. Ká nípa àwọn ọlọ́pàá gbéṣẹ́ irú ni gẹ́gẹ́ bó ṣe ń iṣẹ́ wọn gbé lórí wọn gbèrú gidi ni wọ́n mọ̀ pé a máa ń lọ sí station máa pòrò station bí pé èèyàn ń lọ sí báńkì lọ gbowó ni wọ́n kàn máa ní wálé ní wálọ́la wálọ́túnla ni. You know, alright. The question is, why should Wale commit suicide? Why? Because Mamsi mi ló máa ń sọ̀rọ̀ kan. Wọ́n ní tó bá bu àìsàn mọ́ra, ó máa pa ẹ́. Wọ́n tún máa ń dá láṣà wá ní jẹ́wọ́ òògùn ẹ̀ kó lè rẹ́ni dáṣọ̀rọ̀ ẹ̀. Ṣùgbọ́n kan tó fa ọ̀rọ̀ tán máa ń sọ ẹ̀. Àǹtí wa kan gbà yẹn ní hòtẹ́ẹ̀lì arúgbà tó parẹ́ tó ní pé ó ní HIV. Kò dẹ̀ sọ fún anybody, ó dẹ̀ mú poison. Ìgbà tó kú tán la tó wá rí tán announce kiri pé antiretroviral drugs ó ti jáde. Ó jẹ̀bi ikú, ó jẹ̀bi láyé, ó tún jẹ̀bi lọ́run bí ó ń ṣọlọ́run. Why should Wale commit suicide? Why? Now, ó lè jẹ́ nǹkan tó ṣe Wale ńsìn, ó lè jẹ́ pé nǹkan kékeré ta lè handle fún tó dẹ̀ fi pé òpin ayé ti dé. But anyway, ó yẹ ó dẹ̀ yẹ Ọlọ́run ọba. Ikú Wálé ó dùn mí gan-an, ó dùn mí gan-an. Èmi gan tí mi ò close mọ́ Wálé tó ẹ̀, ó dùn mí. Ṣùgbọ́n kan tó tún wá jẹ́ kó dùn mí ni wípé sórí tọ́lọ́run bá ti dá àwa ẹ̀dá tó ní pé ọmọ ológo lẹ́ni, ó tún máa ṣẹ̀dá àwọn kan tó ṣe pé lórí ògo yìí wọ́n máa depend lé lórí. Tí ẹni tó ní ògo yẹn tó bá kú, ìrìn àjò àwọn tí Ọlọ́run dá láti depend lórí ògo yìí, ìrìn àjò wọn máa di rádaràda ni. Òun la ṣe máa ń gbàdúrà wípé ìwọ Ọlọ́run aláàánú mi, ẹni tó máa gbé ògo mi dìde tó ti rán sí mi,
kíkú má pa wọn kó dẹ̀ ṣe wọn lóore. That's the prayer. But anyway, yọlọ ṣá, yọlọ. Officer, sir, kí lẹ sọ? We found drafts of cocaine in his room. Ìyẹn ni kọ́kọ́ sá o. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nípa Adéwálé tí ẹ mọ̀. Adéwálé tẹ̀yìn mọ́ nulẹ̀, ó yàtọ̀ sí ètò wọn ta. Adéwálé is not a gentleman. Olóde mi ò kú, òde mi dẹ̀ ṣojú mi òhùgbẹ̀gì. Níwọ̀n wọn tá a tọ́ kò lè jẹ́ àwòkọ́ṣe fáwọn àbúrò ẹ̀. Má ṣe o. The situation is now otherwise. Adewale, I can't believe you hide all of this from me. Kẹ̀dẹ̀ máa wo ara fún mi o. Hello, Adéwálé. Bó ṣe sùn tó náà lẹ̀. Kí ló ń rún lé ibi gbó báyìí? Honey, ọkọ mi, my darling. Ló ṣe ẹ́ tó sùn lọ báyìí? Ló ṣe ẹ́? Trying to relax. Are you okay? Yeah. Ṣé o lálejò ni? No. O ò gbóòórùn ni, inú ilé yìí ń rùn fún gbógan náà. Igbo? No, tí mo sì ń jóná. Will you shut up? Ṣé òórùn igbó ìdàbí òórùn ẹ̀wà ni? Ṣé mi ò mọ òórùn ẹ̀wà tó jóná ni? Did you perceive it? No, I'm not perceiving anything like Igbo. Òórùn ẹ̀wà ni, seriously. Adéwálé máa bínú sí ọ. Máa bínú sí ẹ gan ni. Èwo ni ká jáde kó máa káwọn àlejò wálé. Ṣé o ò lè sọ fún àwọn ọ̀rẹ́ wípé wọn ò lè mú gbóńlé dádì ẹ ni? Ìmájì kò yẹ pé dádì ẹ ló wọlé sí kó máa gbórùn gbó. Àwọn dàbí ìgbà yẹn pé bẹ́ẹ̀ ni mo tọ́ lọ lẹ́sìn pé ká máa ṣe gbogbo nǹkan tó bá wù yín. Ìgbórùn mi báyìí náà. Adéwálé. So tó bá ti jáde sí wọn náà kàn ṣe tiẹ̀ ni wọn kàn káwọn ọ̀rẹ́ wá ẹ máa mú ẹ máa fa sìgá. I know you don't smoke, but this is Igbo. I don't know about it. You better be warned. You better be warned. Ní like o. Adéwálé máa bẹ ẹja mi ò ní pé kó má ṣọ̀rẹ́. But you should tell them ipe wọn ò lè mú gbọ́ nínú ilé àwọn parents wọn ò lè mú gbọ́ bí báyìí now. Àwọn ọ̀rẹ́ ò lè mú gbọ́ bí now. Mo mọ̀ pé ọmọ mi ò mú gbọ́ ìwọ tó wà ní tàwọn ọ̀rẹ́. Màmá káwọn àwọn amúgbọ́ ọ̀rẹ́ kiri. Wọ́n mú gbọ́ nú gbogbo ẹ̀ ló ń dànù yẹn. Láìsí àní-àní. Ègbó tó fà lọ́jọ́ yẹn ló ń ó wá ń parọ́ tàn mí jẹ. Kò tán ẹ́ ara ẹ̀ ló tàn. Àṣewò gbogbo náà kọ́ ni ọmọ ẹkùn máa ń jọ ẹkùn. Dùn mí pé orúkọ tí mo ti ń build over the years, over 50 years, kò stay there. I started early, you know, as a toddler. But he stayed it. That boy stayed my name. Ẹni agbójú okùn lé òjò ẹni àgbà o. Ọ̀dàlẹ̀ balẹ̀ kù. Ẹni tó bá dalẹ̀ má ṣe kíni, ó máa ń balẹ̀ lọ ni.
ọ̀dàlẹ̀ ni Wálé náà. Àti wípé tàbúrò ẹ̀yìn òun ló kàn dùn mí torí fi tiẹ̀ kó bá àbúrò ẹ̀ ni. Yes, cause ojú àpá kò lè jójú ara. Ó máa ṣe o. Ọ̀rẹ́ ò sí mọ̀, kálẹ̀ ní bá ní ìlókùrọ̀ ọ̀rọ̀ lé ayé. Ọ̀rẹ́ mi, ẹni ọ̀rẹ́ dà kan kó má má bínú. Bẹ́ẹ̀ ni, abínibí ni Wálé àtàbúrò ẹ̀ náà. Ṣé kò dáa ni? Ó dáa náà. Ní point. Ó ní point. I regret meeting you. Who until the day we became friends? Ọ̀dàlẹ̀ balẹ̀ kù. Ní bá dalẹ̀, dandan ni kó balẹ̀ lọ. Brothers to Lemoine. She going to betray her. Will you try? Who will bet to your family? To your family like that. Siwa. Akata. Siwa. Akata. Yeah. Yeah. I'm forwarding. But just okay. Talo mo line wa. You said what? Brothers. We are not yet a brothers until you become a brotherhood. Do I make myself clear? Siwa. Akata. Siwa. Akata. Yeah. Yeah. Àdárín ọmọ ìjù ló máa ń kóyà jẹ. Ìwọ tí wàá bá wa kọ́ wọn rìn pọ̀ báyìí. Kò sí ọmọ èèyàn náà tó jẹ́ dúró tí ọká síbí paramọ́lẹ̀ èrè tí wọ́n bá ń bọ̀ nǹkan rọ̀. Anybody tó bá attempt láti dúró Adéwálé ikú ni o. Loco. The man himself. I'm grateful. I'm grateful for the opportunity. And then if you die lójúlé that come rain, come shine. Anytime. Bless brother. No, baby, no. Okay, you can come down here tomorrow. Tomorrow will be too late. You don't know how much I want you. Like I want you right now. Baby, stop it. Tí daddy tàbí mommy bá lọ gbọ́ nǹkan tó sọ yẹn ńkọ́. Kí ló fẹ́ kó máa sọ? You're serious. No one is at home except your friend. Okay, you know what? Let's do video call. At least, if I can't see you, let me see your face, even if I can't kiss you. Okay, hold on. Let me see your chest, even if I can't raise my head on it. You don't know how much I want to be cuddled. I miss you, baby. I miss you. Miss you. Bọ̀dá mi, kí ló ṣe yín ṣe wá okay? Kí ló dé? Wálé. Hello, baby. Kí ló ṣe yín? I miss you. Miss me, ṣé mi jẹ́ girlfriend yín ni? Ṣé mo kọ́ tẹ́ ń sọ ṣá? I miss you. Baby. Wálé mo ń gbọ́ yìí. Ẹ wò bọ̀dá mi ò fẹ́ ru eré báyìí. Eré tẹ́ ń ṣe yìí ó ti wà expensive ju ẹ bọ́ta nínú room. Stop it now! See your hand. Are you okay? Who are you telling our friend you miss? It's none of your business. Ẹ kúrò. Hello? Gbogbo kí ni mo gbọ́ yìí?
Wale, stop now. Baby. Mo gbé. I'm sorry, it's not really advisable to terminate. It's only thousands of people tí wọ́n wá ní ìgboro ńbẹ̀ wọ́n ṣe fún yín lọ́fẹ̀ẹ́ lófò yìí. So ẹ má bínú tó yọ lọ́wọ́, it's just an advice. Ìjọ sá, ìjọ ẹ ṣe fún wa, ìjọ ẹ ṣe fún wa, ó ní Madam, are you ready for this? Yes, it's a collective decision. Well, thank God you are staying here at this stage. No problem. Let me get you a coffee. Doctor. Oh. Hold on. Mr. Lucas. Mr. Lucas. Jẹ́ ká rí ọ lọ́fíìsì. Doctor, ẹjọ́ nítorí Ọlọ́run, má jẹ́ ká yà lọ́fíìsì. Jẹ́ ká sọ̀rọ̀ báyìí, má wulẹ̀ lọ ní ọ́fíìsì kankan. Báwo lára ìyàwó mi? Okay, fine. Pé nǹkan tí mo fẹ́ sọ fún yín ní ọ́fíìsì kí n sọ fún yín ní bíbá. Kò sí ní tó fi ń ṣèyàn. It's not bad. Mo fẹ́ kẹ́ kàn mọ̀ pé Ọlọ́run ló ń fún yàn, Ọlọ́run ló dẹ̀ ń gbà. We tried our best, but we deserve. Sorry.
Come on, please. Diary Adewale, àrí wípé ó sọ dáadáa. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Mi ò mọ̀ o. Ọ̀rọ̀ tó bá jẹnu lọ o, ojú la fi ń wò. Ọ̀rọ̀ tó bá jọjú lọ o, àlọ́bà ètè la fi ń wò. Àní kí ló ṣẹlẹ̀ gangan o àyè? Ó ṣe ní ní kàyéfì o. Ikú burú o, ikú burú, àlìmútù. Ó mẹ́ni re lọ, ó fẹ́ ní búburú lẹ̀ o. Ẹni rẹ̀ gbẹ́ gburu gàjà, ó rẹ̀ wọlé àṣà. Ó fẹ́rùkù, ó fi yẹ̀pẹ̀ fún iyẹ̀pẹ̀ o. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ló ṣẹlẹ̀ gangan? Mi ò mọ̀ o. Ìrínisí ni sọ ni lọ́jọ́ o. Bàbá tèyìn la ṣe ń kó ni. Bàbá tèyìn la ṣe ń kó ni o. Ìrínisí ni sọ ni lọ́jọ́.